kó tó di wípé wọ́n bí Ṣàngó sílé ayé ṣé àrá ò ti máa dún ní sánmà. قال يا قوم اتبعوا المرسلين. Bismillah walhamdulillah wassalatu wassalam ala rasulillah wa ala alihi wa sahbihi wa man ittaba'a hudahu ila yawmiddin. Káàbọ̀ sórí ètò wa yìí, Let Us Talk Islam. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa Islam wa, torí àwọn àgbàlẹ̀ Yorùbá sọ pé bàbá ṣe rí kápẹ́ tó láyé á pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ọ̀run wo la fẹ́ lọ ná? Ṣé ọ̀run ti tògún, ọ̀run ti Ọ̀ṣun? Ilé Ọ̀ṣun ni wọ́n bí mi sí, káwo bóyá ọ̀run ti Ọ̀ṣun, àbí ẹ jẹ́ ká wò ná ọ̀run ti Ewó ń bẹ̀ ná. Ó ní àwọn bàbá wa nílẹ̀ Yorùbá sọ wípé tá a bá rí kápẹ́ láyé á pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ. Eléyìí ló fi jẹ́ pé ó ṣe pàtàkì káwo wípé kí la fẹ́ dìdáni lọ sọ́run. Ìyẹn ló bí ọ̀rọ̀ wa yìí, ọ̀rọ̀ ètò yìí, Let Us Talk Islam. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa Islam. Ní èyí tó kọjá sẹ́yìn a ṣe bí introduction sí channel yìí, kí la máa bára wa sọ̀rọ̀ lé lórí. Ó náà nípa báwo ni, kí ni pàtàkì tí ta fi wà nílé ayé yìí, kí là ń fẹ́ ṣe láyé, tàbá ọ̀run tán la máa pẹ́ jù yẹn lọ, kí gan ló máa ṣẹlẹ̀ lọ́run, kí ni relationship tó wà láàrin ayé yìí àti ọ̀run. Ẹ jẹ́ ká gbé yẹ̀wò. Ní èdè wa nílẹ̀ Yorùbá, kí n tó pọ̀ jù tó kàn wá jù lọ, the most important thing to discuss nílẹ̀ Yorùbá ó ní ọ̀rọ̀ bá a ṣe, torí ọ̀pọ̀lọpọ̀ wa mùsùlùmí náà ni wá, àti àwọn ọ̀pọ̀lọpọ̀ tí a máa rí ní orí ọ̀nà àkúrò Ìbàdàn à ń lọ sọ́nà Èkó, gbogbo bá a ṣe máa ń rí káàkiri yẹn, ọ̀pọ̀lọpọ̀ wọn náà mùsùlùmí ìpìlẹ̀ wọn. Àìgbọ́ àgbọ́yé ẹ̀sìn yìí bó ṣe tọ́ bó ṣe yẹ ló sọ Ishaq di Isaac. Òun ló sọ kí ló wọ́n ṣàṣe máa ń change gbogbo orúkọ yẹn up and down. Kọ́lọ̀ balẹ̀kọ́lá kó ṣọ́ wa níbẹ̀. Àwọn èèyàn tiwa tí ó ti fo sí other side, kọ́lọ̀ balẹ̀kọ́lá kó bá jọ kó wọlá ìkan ṣoṣo ẹ̀ kó bá fi mú wọn padà wá sínú Islam. Àwa tí a wà ń bẹ̀ náà, kọ́lọ̀ balẹ̀kọ́lá kó ṣàlékún ìdáyà àti ìmọ̀nà fún gbogbo wa. So ní ṣókí ó ní wípé ẹni tí a máa gbéyàwó lénìí ó níbi tá a dúró sí ní ìyìn tó kọjá, wípé ọ̀rọ̀ tí àwọn Yorùbá máa ń sọ pé ẹ̀sìn àbáláyé, ibẹ̀ náà ló ṣe pàtàkì ju ẹ̀kọ́ wa dé lọ́sàn gangan, ẹ̀sìn àtọ̀rìnwá, ẹ̀sìn tó kàn fọ̀sán wọlé tó fòru wọ̀lú lẹ́wà fẹ́ máa là lé wa lórí. Ṣé bẹ́ẹ̀ ló ṣe rí ní tòótọ́? Ẹ̀sìn wo labáláyé? Bàbá tí ó bí bàbá ti tèmi, ṣé àwọn là ń sọ pé abáláyé? Bàbá tó bí bàbá tó bí bàbá tí wọn, ìran kí ló la fẹ́ kàdé? Ẹ̀sìn wo ni wọ́n ṣe? A máa wo ọ̀rọ̀ yìí, a máa gbé yẹ̀wò ní ojúpọ̀nà ti Al-Qur'ani. Báwo la Al-Qur'ani ṣe mú ọ̀rọ̀ yìí wá? Tá bá gbàgbé ní ọ̀rọ̀ àkọ́sọ introduction tá a ṣe, a ní Al-Qur'ani la fi ṣe template ìbánisọ̀rọ̀, torí òun ni ọlọ́ọ̀bà alékiọlá ìwé ìgbẹ̀yìn tó fi ránṣẹ́ sí wa, tó dẹ̀ kó gbogbo nǹkan, gbogbo ìrújú tá bá lè ní, gbogbo ìbéèrè tá bá lè ní, ó ti wà ní Al-Qur'ani. Ọ̀nà tó pọ̀ láti wọ̀ rẹ̀, ṣùgbọ́n èyí tó kọ́kọ́ ṣe pàtàkì jùlọ ó ní wípé èyí ọ̀nà tí a bá rí tá bá fẹ́ fi wo ọ̀rọ̀ yìí, a gbọ́dọ̀ ṣòdodo pẹ̀lú ara wa, gẹ́gẹ́ bí àwọn bàbá wa tó ṣe sọ́nlẹ̀ Yorùbá wípé irọ́ ayé ni irọ́ mọ́, ọ̀run ògbèké. Ayé ni irọ́ mọ́, ọ̀run ògbèké o. Báwo ni a ṣe ṣílé ayé yìí? A gbọ́dọ̀ ṣe pẹ̀lú òdodo, torí pé ọ̀run ò ní ṣe kí ni, kò ní gba èké. So ojúpọ̀nà tá bá rí ká fi wo ọ̀rọ̀ yìí, a gbọ́dọ̀ ṣe òdodo pẹ̀lú ara wa. So ẹ jẹ́ ká máa gbé yẹ̀wò lẹ́yọ kọ̀ọ̀kan. Bàtà ní ẹ̀sìn àbáláyé. Alákọ̀ọ́kọ́ ni pé kí gan ni ẹ̀sìn tí àbáláyé náà, tí a máa ń pè ẹni tí àbáláyé lákọ̀ọ́kọ́ ṣe náà. Tí wàá lè múlẹ̀ wá kẹ́ ewu lẹ̀sìn àbáláyé, ṣé ti Ògún ni lábáláyé ni, Ọya ni,
ewu tún níná Ọbàtálá Ọ̀rúnmìlà àtẹni tí ò tún lórúkọ pé àti tàwọn bàbá wa lélẹ̀. Alákọ̀ọ́kọ́ ni wípé àwọn bàbá wa wo sọ̀rọ̀ fúnra ẹ kémi sọ̀rọ̀ fúnra mi. Bàbá tó bí mi mùsùlùmí ni, a dúpẹ́ fọ́lọ́run Ọba. Ẹni tó bí bàbá tó bí bàbá tèmi mùsùlùmí ni. Bí ìran kẹta kò kí ń ṣe mùsùlùmí àbí ìran kẹrin la fẹ́ pè nínú ìtàn tí àwa bá. Ó ní odò kan tí wọ́n máa ń sìn nílùú tiwa, odò Ọ̀gbẹ̀sẹ̀. Odò Ọ̀gbẹ̀sẹ̀ ní Èkìtì. So kó ní kálukú náà máa ròná pé ṣé lè la fẹ́ sọ pé ẹ̀sìn tàbáláyé tó wáyé pé ẹ̀sìn tàbáláyé ṣe ìbí ti kọ́kọ́ tó débi ìran kẹta àbí ìran kẹrin. Èwo nínú ẹ̀ ṣé tọ̀gbẹ̀sẹ̀ yẹn ni? Torí pé àwọn èèyàn gan tó dé ìlú Àwọ̀ Èkìtì ní Èkìtì yẹn tí odò wà, tí odò Ọ̀gbẹ̀sẹ̀ wà, ìgbà kan wà tí ò sí àwọn èèyàn kankan bẹ̀ nínú ìtàn tá a bá. Gbogbo wọn wá láti oríṣiríṣi ni, bó dẹ̀ ṣe rí káàkiri ilé ayé nìyẹn. Àti àwa tá a wà ní Ìbàdàn lénìí, àwa tá a wà lógún, àwa ibi tá a bá rí ká wà lénìí, tá a bá wò tàn yẹn dáadáa rí pé ní àwọn àsìkò kan wà tó yẹ pé àwọn bàbá yẹn gan ò sí ń bẹ̀. Hal ata lil insani hinun mina d-dari lam yakun shay'an madhkura. Ṣé bá gangan ò tí ìwà fẹ́ yẹn èèyàn gan gbogbo yín tẹ́bẹ̀ jẹ́ nǹkan tá a lè rántí, tá a lè something of remembrance. You were not there. But let's just be, ẹ jẹ́ ká kàn ti ẹ̀gẹ́ àwọn bàbá wo. Ó yá ká pé ókè Ògún náà ni, ó ń lábá àwọn bàbá wa tán ṣe láyé. Ìbéèrè kejì wa ni pé kí Ògún tó délé ayé, ṣé irin ti wà láyé àbí ò sí irin láyé? Ògún kó tó délé ayé, ṣé irin ti wà láyé àbí kò sí irin láyé? Tó bá jẹ́ bẹ́ẹ̀ pé tá sọ pé Ògún ọlọ́run irin, the god of iron. Àbí? Ṣé tó bá jẹ́ pé god of iron ni a jẹ́ pé iron ti precede god yẹn, irin ti wà láyé síwájú ọlọ́run ọba irin. Ká kọ́kọ́ gbé yẹ̀wò, a ní a gbọ́dọ̀ ṣòdodo pẹ̀lú ara wa torí irọ́ ayé ni rọ́mọ ọ̀run ògbèké. Ṣàngó ńkọ́? Ṣàngó kinní kan Ọya àrá ni Ṣàngó àrá. Gbogbo wa la mọ ìtàn ìgbà tí Ṣàngó lólé ayé. Òun la bá láyé, òun làwọn máa ṣe abóríṣiríṣi nǹkan tó pọ̀ nílé ayé. Ẹ̀yin ará Èkìtì ẹ máa ṣe tiyín, àwa ará Ọ̀ṣun á ṣe tiwa, àwọn Ògbómọ̀ṣọ́ á ṣe tiwa. Oníkálukú máa ṣe títí ẹ̀ tó bá ti bá láyé ni. Kó tó di wípé wọ́n bí Ṣàngó sílé ayé, ṣé àrá ò ti máa dún ní sánmà? The god of thunder, ta wá ní ọlọ́run ọba àrá? Ta ló kọ́kọ́ ń jẹ́ ọlọ́run ọba àrá fún àrá kí Ṣàngó tó ní ó ní àrá kó tó dé, kó tó wá máa dára? So a rí wípé ilé nǹkan tí ò wà mustaqim ni, kò dúró. Ṣùgbọ́n bá ṣe ṣàlàyé pé eléyìí bó ṣe lọ fún gbogbo ẹ̀sìn eléyìí, wọ́n bá ṣe ṣàlàyé fúnra wa lẹ́yìn tó lọ tó dáa náà ní máa gbàsìkò ra wa pẹ̀lú gan-an ọba 10-15 minutes khalas, kọ́lọ̀ fi àlùbáríkà sí. Ọ̀pọ̀ ọ̀rọ̀ òkun àgbọ̀n kọ́lọ̀ ń já sọ èyí tí ó ṣàǹfààní ni. Eléyìí ṣàìtàn ọ̀nà tó máa ń lò ní bẹ́rẹ̀ Al-Qur'an ṣe gbé fún wa, tó máa ń lò fún gbogbo ìjọ pátápátá. Pé inna wajadna aba'ana ala ummatin wa inna ala atharihim muhtadun. Tí àwọn ọlọ́mọ ti ráwọn ànábì sí wọn tàbáwọn tó ń pè wọn pé ẹ jẹ́ ká ṣe tọ́lọ́, ẹ jẹ́ ká ṣe lẹ́yìn tí wọ́n máa sọ kìí ṣe Yorùbá nìkan ló kọ́ ń sọ̀rọ̀ yìí rárá. Ọ̀rọ̀ ète ṣàìtàn ni gẹ́gẹ́ bí àwọn mú ní Al-Qur'ani mú wa li yukhrija an-nas mina adh-dhulumati ila an-nur. Ọlọ́run bá gbé Al-Qur'ani fún wa láti yọ wá kúrò nú ojú dúdú sí inú ìmọ́lẹ̀ ni. So Al-Qur'ani kò máa sọ̀rọ̀ nípa Lárúbáwá nìkan, Yorùbá nìkan, ó ń sọ̀rọ̀ nípa gbogbo ilé ayé bá ṣe ń ronú lásìkò yìí tó sọ Al-Qur'ani kalẹ̀. Ọlọ́run bá ń jẹ́ ká mọ̀ bí àwọn ìwọ Muhammad sallallahu alaihi wasallam. Wa kadhalika ma arsalna fi qaryatin min qablika min nadhir. Ààrùn òjíṣẹ́ kankan síwájú wọ Muhammad sallallahu alaihi wasallam sí ìran kan rí tàbẹ́yà kan nínú àwọn tí ó máa kìlọ̀ fún àfikọ́ yẹ́ pé tí wọ́n máa sọ fáwọn ní pé qala mutrafuha inna wajadna aba'ana ala ummatin wa inna ala atharihim muqtadun. Sórí àwọn abáwọn bàbá wa ní tán ṣe ó ní nǹkan tán ṣe, ìṣẹ̀ṣe tán ṣe, ọ̀gbẹ̀sẹ̀ tán bọ, Ṣàngó tán ṣe, gan mú nǹkan tán ṣe ń ṣe, bọ́ ṣe ṣe lé ayé wọn lélẹ̀, wọ́n á tún wá parí ẹ̀ wọ́n á ní tọ́lọ́ sí ń gbà fún wọn. Yorùbá wọ́n ní bá bàbá wa ṣe ń ṣe lélẹ̀
ó ń jẹ́ fún wọn ẹlòmíì ó sọ pé tọ́lọ́run gbà fún Ọlọ́run wo ń bẹ̀ ṣé Ọlọ́run tí wọ́n ń sìn àdé ìwò níbẹ̀ Ọlọ́run ní bí ṣàìtàn bí ó ṣe máa kó sí wọn lọ́nà wọ́n máa sọ pé ọ̀nà tá a bá àwọn bàbá wa lé lórí lélẹ̀ orí pa àwọn bàbá yìí náà dẹ̀ láwa náà máa tọ̀ lọ. níbì kan tọ́lọ̀ bá ní wa idha qila lahum ittabi'u ma anzala Allahu qalu bal nattabi'u ma wajadna alayhi aba'ana tá bá tẹ̀lé ìtọ́lọ̀ bá mú wa ibi tó rí rẹ̀ wà nílé wọn ní ara èyí tá a fẹ́ tẹ̀lé ní ìta báwọn bàbá wa Ọlọ́run bá wá sọ̀rọ̀ kan síwájú nínú ìkànnì àwọn àyà yẹn tó pọ̀ díẹ̀ ó tó bí ọ̀nà bíi yóò fẹ́ tó bí márùn-ún mélòó kan tí Ọlọ́run bá lè kọ́ láti mọ́rọ̀ wa nínú Al-Qur'ani ọ̀rọ̀ pé ìta báwọn bàbá wa lé lórí báyìí Ọlọ́run bá wá sọ pé am ataynahum kitaban min qablihi fahum bihi mustamsikun àdúrónà bá ṣe ṣàlàyé ǹjẹ́ àwọn bàbá wọn báwọn náà ṣe mọ̀ wípé àwọn bàbá wọn yìí ẹ̀sìn tán sìn lélẹ̀ nǹkan tán ṣe lélẹ̀ ìlànà tán tẹ̀lé lélẹ̀ báwọn náà ṣe mọ̀ pé làwọn bàbá wọn yẹn gan ló dáa jù ṣáà fáwọn bàbá wọn ṣán ní tírà kan lọ́wọ́ ni kéèyàn bá ṣàtò sọ pé tí bàbá mi ṣe lélẹ̀ nǹkan ṣe lélẹ̀ ṣé ẹ ní tírà yẹn lọ́wọ́ ṣé ẹ ní nǹkan kan lọ́wọ́ tí mustamsikun tẹ́ ń dì mọ́wọ́ pé rárá ẹ̀sìn àwọn bàbá wa lẹ̀sìn tá a fi rí ọ̀nù tó bá di ọ̀la láhírà Ọlọ́run ní bèrè lọ́wọ́ Muhammad ṣé wọ́n níwèé yẹn ṣé wọ́n ní nǹkan kan lọ́wọ́ ṣé àwọn bàbá wọn yẹn gan náà níwèé lọ́wọ́ níbo mi ọlọ́ba sọ pé awalaw kana aba'uhum la ya'lamuna shay'a ṣé àwọn ọmọ fáwọn bàbá wọn yẹn kọ́rọ́ wọn mọ̀ nǹkan kan ni wọn ríran rí Al-Qur'ani ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ̀ ṣùgbọ́n Qur'ani tí wá wà láàrin wa ní ìṣẹ́jẹ́ kàkà Islam today, let's talk about Islam. Níbo mi ọlọ́ba ní walau kana aba'uhum la ya'qiluna shay'a. Wọ́n bàbá wọn àti àwọn tí Islam gan dọ́dọ̀ nú wọn la ya'qiluna shay'a wọ́n ṣe làákàyè. Ṣé tán bá wá ṣe làákàyè ni wọ́n ní mọ̀ wípé Ògún irin síwájú Ògún délé ayé ni wọ́n ṣe làákàyè. Eléyìí lọ́nà bá máa ń pè wá sí lákèésí inú Al-Qur'an lọ́pọ̀lọpọ̀ gbà. Ronú la'allahum yatafakkarun kí wọ́n lè bá ronú aṣọ Al-Qur'ani kalẹ̀ kan lè bá ronú wò ẹ jẹ́ ká ronú ká wòye sí nǹkan tá a sọ yìí nígbẹ̀yìn fún ètò tiwa lénìí nǹkan tá a bára wa sọ ni pé àwọn bàbá kí lẹ̀sìn tá a bá láyé kí lẹ̀sìn táwọn bàbá wa bá láyé síwájú àwọn bàbá wa yìí kí lẹ̀sìn táwọn bàbá tí wọ́n ń ṣe síwájú Ṣàngó kí lẹ̀sìn tó wà láyé a rí pé kò ní sí ẹ̀rí kankan tá a mú lọ́wọ́. Ní ìparí ọlọ́ọ̀bá lè kí ọlọ́wà sọ torí bẹ́ẹ̀ láti tẹ̀síwájú a máa tẹ̀síwájú bàbá ṣe ń mú wájú bàbá ṣe ń dúró ni ọlọ́ọ̀bá lè kí ọlọ́wà sọ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé wà nínú ìkan àwọn àyà tá tẹ̀síwájú pé qala awalaw ji'tukum bí ahda mimma wajadtum alayhi aba'akum bí ta fẹ́ parí sí lélẹ̀ lẹ́ni sọ fún wọn ṣé mi tí wá mú wá fún yín ni nǹkan tó ìlànà in tó dára ju nǹkan tẹ́ bá àwọn bàbá yín lé lórí lọ Ògún tẹ́ ń pé Ògún náà lè sọ̀rọ̀ Ṣàngó lè ṣe nǹkan kan kí Ṣàngó tó délé ayé gan lára ti ń ṣe kí a tó máa bọ Ọ̀ṣun lomi ti wà nílé ayé àbẹ́sìn wo làwọn tí ò ṣe Yorùbá kí náà ń sìn ṣé bóyá Ọlọ́run gan ó wàjọ́ Ọlọ́run tí ó wà yapa káàkiri ni a dẹ̀ sọ wípé bàbá ṣe pẹ́ lé ayé á pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ àsìkò ti lọ ẹ̀yẹ ká dáa dúró lé lórí so ìntafẹ́ mú wá ni pé Al-Qur'ani nǹkan ó ti mú ìmọ̀nà tó ṣe ju gbogbo nǹkan tá bá àwọn bàbá wa lé lórí lọ ológun ọlọ́ọ̀bá lẹ́kọ́lá ní ọ̀sẹ̀ tó ń bọ̀ tàbí ní ìbániwásọ̀rọ̀ tó ń bọ̀ in tí a máa bára wa sọ̀rọ̀ lórí ó ní pé irú ìròyìn gan ibo ló ti kọ́kọ́ wá bẹ̀rẹ̀ ẹwà ní Al-Qur'ani ó ṣàlàyé gbogbo ìròyìn tá bá lè ní ká ní lásìkò yìí kò sí ní tí Al-Qur'ani ò ti address irú ìròrí wo ìgbà wo ló bẹ̀rẹ̀ pẹ̀lú gọlọ́ọ̀bá ibi ni a ti bẹ̀rẹ̀ ní ètò wa tó ń bọ̀ ká má gbàgbé orúkọ mi náà sì ni Ishaq Abdurrahman Ọlọ́run níṣọlá Al-Luthee assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo ní Ọ̀ṣun Òṣogbo ààrẹ bọ́ ní èmi ò ní àti wípé Agẹmọ níjẹ̀bú ààrẹ bọ́ ní èmi ò ní mo ní Òkè Ìbàdàn ṣẹ́ ààrẹ bọ́ ní